ṣé lóòótọ́ ni gbajúmọ̀ adẹ́rìn-pòṣónù ní Sanku Comedy jáde láyé lẹ́yìn tó kágbákò ìjàmbá ọkọ̀ lọ́jọ́ Ajé? A kú ojúmọ́ mọ́ kókó ìròyìn ojúmọ́ làmú wá sétí gbọ́yìn láti iléeṣẹ́ ATM Media TV. Abubakar Tóyìn Muhammed ló kọ tèmi. Ìwé ìròyìn BBC News Yorùbá ló wà pẹ̀lú mi lówùúrọ̀ tòní. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúmọ̀ adẹ́rìn-pòṣónù ní Sanku Ọláníyì tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí Sanku Comedy ti forí sọta ìjàmbá ọkọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ lásìkò tí Sanku ń ṣe ìrìn àjò láti ìlú Ìlọrin ní ọjọ́ Ajé ọjọ́ kìíní oṣù kẹsàn-án ni ọkọ̀ tó wọ̀ ní ìjàmbá ní òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí fídíò tó gba orí ayélujára ti ṣàfihàn, ìjàmbá ọkọ̀ náà pọ̀ tí àwọn èèyàn méjì èyí tí Sanku náà wà lára wọn tó sì wà nílẹ̀ tí wọn kò lè dìde. Ìròyìn ni nígbà tí wọ́n gbé Sanku dé ilé ìwòsàn Bowen University Teaching Hospital tó wà nílùú Ògbómọ̀ṣọ́, àwọn dókítà ní òkú rẹ̀ ni wọ́n gbé wá, àmọ́ BBC News Yorùbá kò tí ì lè fi ìdí èyí múlẹ̀ lásìkò tí wọ́n ń kó ìròyìn yìí jọ. Ẹnìkan tí òun náà máa ń ṣe ètò lórí ayélujára ìyẹn Jídẹ̀s Clothing nínú fídíò kan tí ó fi sórí ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́ Ajé ṣàfihàn ọkọ̀ tí Sanku wọ̀ bó ṣe bàjẹ́ tó. Bákan náà ló ṣàfihàn pé ọ̀pọ̀ èèyàn ló wà nínú ọkọ̀ tí Sanku wọ̀ náà tó sì jẹ́ wípé àwọn kan farapa yánnayànna nígbà tí àwọn kan wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tó fi mọ́ Sanku. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kan ti kéde ikú Sanku Comedy lórí ayélujára tí wọ́n sì ti ń ṣe ìdáwó rẹ̀ lórí ìkànnì X àti Instagram, kò tíì sí àtẹ̀jáde kan láti ọwọ́ ẹbí àti àwọn alákòóso rẹ̀ láti fi ìdí ikú rẹ̀ múlẹ̀. Tó a ò ní rí jù báyìí lọ, ẹ bá wa dá sí lábala àwísí ìyẹn comment section. Ojú tẹ́ fi wo kókó òyìn tá a mú wá lòwúrọ̀ tòní. Ó kọ tèmi ò yí padà, Abubakar Tóyìn Muhammed ní a ó tún máa pàdé o. Ire.